gbogbo ẹ̀yin ẹ́jẹ̀ǹtì tẹ́ ń fi ayé ni àwọn tó fẹ́ gbalé lọ́wọ́ yín lára ayé yín ò ní dáa. gbogbo ẹ̀yin tẹ́ ti fọ́ọ̀lù sọ́wọ́ àwọn ẹ́jẹ̀ǹtì irú bẹ́ẹ̀ tọ́lọ́hun ti pèsè ilé fún ẹ mọ́ ṣíà ẹ̀ sáwọn ẹ́jẹ̀ǹtì tí wọ́n ń fi ayé ni àwọn èèyàn tí wọ́n fẹ́ gbalé lọ́wọ́ wọn lára. ìyá mi ò ní inú ire ìyá bá sọ mí lọ́bọ̀ kan kára bàtà. gbogbo ẹ̀yin ẹ́jẹ̀ǹtì tẹ́ ń fi ilé ni àwọn èèyàn lára ìwọ ẹ́jẹ̀ǹtì tó ń fi ilé ni àwọn èèyàn lára àti wọ àtàwọn tó kùn yín ẹ sì wàá mú gbogbo bùkátà àgbésí ayé yẹn rò pin lórí property oní property. ẹ ṣí àfọ́nrán yìí dọ́dọ̀ gbogbo àwọn ẹ́jẹ̀ǹtì yín pátá pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ẹ ti kọ́lé tẹ́ ẹ ti bọ́ lọ́wọ́ àwọn ẹ́jẹ̀ǹtì. èèyàn ìrí ẹ́jẹ̀ǹtì ni wọ́n rí yín ní ẹ́jẹ̀ǹtì ni. ẹ bá agirímẹ́ǹtì ti ń bẹ láàrin ẹ̀yin àtònílé gangan ní pé owó yẹn tiẹ̀ wàá pọ̀ jù ẹgbẹ́ lẹ̀ fún wọn ní 250,000. báwo lẹ ṣe wáá ṣe calculation yín ó wá ń kú sí 950,000 ọmọ ìyá 1 million àlóló burúkú nìyí. wọ́n ní evaluate yourself before you be evaluated. ìyẹn ni pé ẹ̀yin ẹ́jẹ̀ǹtì alájẹpá yìí ẹ yẹra yín wò kó tó di páyé ọ̀yẹ̀ yín wò. Yorùbá sì lọ Yorùbá bọ̀ wọ́n parí ọ̀rọ̀ ẹ̀yin ẹ́jẹ̀ǹtì. wọ́n ní ẹni tí ẹ ti jóná lọ̀rọ̀ yín ẹ̀ ní kọ̀kítẹ́lùmí òde rú. bẹ́ẹ̀ bá sì wá ń kọ̀ǹtínú láti mọ́ fáyé ni àwọn tí wọ́n fẹ́ gbalé onílé lọ́wọ́ yín lára tí yín náà ayé yín ò ní rójú ráyè. ìwọ náà wàá wò gbèsè ayé ẹ ó jèrè ọ̀hún títí ó nílẹ̀ half a plot abẹ́lẹ̀ ń tà sí ìlàrin ilẹ̀. ìwọ tí wọ́n ní ògbélé lẹ̀ ń 200,000 tó ń sọ fún wọn pé agreement and commission jẹ́ 800,000 ó ní jìbìtì ní ẹnìyẹn náà. èèyàn ó sì fẹ́ gbalé ìpayín kékeré ó tún mú yàn bọ́ bá dọ́dọ̀ ẹ̀yin ẹ́jẹ̀ǹtì. gbogbo àwọn èèyàn tẹ́ ti fún hypertension àti hyperima ẹlẹ́dàá wọn ò ní jẹ́ iná gbádùn. gbogbo ẹ̀yin ẹ́jẹ̀ǹtì tọ́rọ̀ mi yìí bá kàn lára tó fọ́ọ̀lù sínú àwọn tó ń fi property oní property ní àwọn èèyàn ilé èèyàn lára. wọ́n bá dáa fún wọn gan kò ní í yẹ ọ́. báwọn èèyàn bá láwọn fẹ́ gbalé tó bá ti ń dọlọ́rọ̀ ẹ́jẹ̀ǹtì ó di kí hypertension mú wọn dọ́dọ̀ yín. ń gbé pé ìbínú lè kúrò lọ́dọ̀ ẹ́jẹ̀ǹtì wèrè rú tiẹ̀ náà tọ̀hún. ilé 150,000 ó sì ń pé agreement and commission 500,000 ṣó fẹ́ jèrè ṣá. gbogbo ẹ̀yin ẹ́jẹ̀ǹtì tẹ́ ń fi ayé ni àwọn tó fẹ́ gbalé lọ́wọ́ yín lára ayé yín ò ní í dáa. gbogbo ẹ̀yin tẹ́ ti fọ́ọ̀lù sọ́wọ́ àwọn ẹ́jẹ̀ǹtì irú bẹ́ẹ̀ tọ́lọ́hun ti pèsè ilé fún ẹ mọ́ ṣíà ẹ̀ sáwọn ẹ́jẹ̀ǹtì tí wọ́n ń fi ayé ni àwọn èèyàn tí wọ́n fẹ́ gbalé lọ́wọ́ wọn lára. gbogbo ẹ̀yin tẹ́ ń gbélé fáwọn ẹ́jẹ̀ǹtì orí ibú ni wọ́n ń fi lé yín ṣe o. gbogbo ẹ̀yin tẹ́ wà ń lu èbò ẹ gbalé yín kúrò lọ́wọ́ àwọn ẹ́jẹ̀ǹtì. wọ́n ti jẹ ẹ̀yin náà pàǹgbà tẹ́ ẹ kù sí Nàìjíríà ti yín. báwo lẹ ṣe ń ṣe calculation ilé tó nílé gbé fún yín 200,000 ẹ sì wá ń ṣe fún ẹni tó fẹ́ gbalé lọ́wọ́ yín pé àti agreement àti commission 950,000 yẹn ń gbẹ́nulé 1 million orí yín fẹ́ burú ṣá. ìwọ agent ìwọ tó ń wò mí tó ń fi ayé níyàn lára mọ́mọ́ pọ́rọ̀ mi ò ní bọ́ lára mo rí ẹ burú lẹ́ẹ̀kan sí i. bẹ́ẹ̀ bá ṣì ń kọ́ntínú láti máa fi ìgbésí ayé ni àwọn tí wọ́n fẹ́ gbalé onílé lọ́wọ́ yín lára. gbọ́ òró báyìí là fọmọ odófódó ẹ̀yin agent mò ń bá wí. òró tẹ́ẹ̀rí yẹn là fọmọ odòfódò àti kí tẹ́ẹ̀rí yẹn ní pẹ́ràn jẹ́. ẹ̀yin tẹ́ ń gbélé fáwọn agent náà ẹ ronú pìwàdà. nígbà àwọn náà ń bẹ láyé tó tí ìkú tó tún ń falélé agent lọ́wọ́ kí ni iṣẹ́ tí wọn náà gbà. ọkọ face me and face you mẹ́wàá ṣé yẹn ti wá ṣòro fún wọn náà láti mọ́nítọ̀ fúnra ẹ. pẹ̀lẹ́ o bàbá onílé ọlọ́wọ́n padà kọ́lé ayọ̀ fún gbogbo ẹ̀yin tẹ̀yìn yálégbé pátápátá. toró ló burúkú amúnironú làwọn ẹ́jẹ̀ǹtì tí wọ́n ń fi owó ńláńlá lé owó ilé onílé yìí. wọ́n lè mú yàn ronú bí hypertension àti hyperima. wọ́n máa wá aṣojú ayé bọ́ bá kúrò lọ́wọ́ ọ̀kan bọ́ bá tún bọ́ sọ́wọ́ ọ̀kan mọ̀ pé inú fìtínà ló ti bọ́ sínú wàhálà. ẹ̀yin ẹ́jẹ̀ǹtì lẹ́lẹ́lẹ́ yìí ó dùn mọ́ yín kò dùn mọ́ yín àti sọ ilé yìí náà. àìkígbe mú ní gẹ̀gẹ̀ kó gbé tọ̀nà fún ẹ̀mí. bọ́ bá ń fi irọ́ yí irọ́ òní bọ́ńbẹ́ o bùkátà oníbùkátà ogún ológun property oní property ẹ sì dẹ̀bìtì àyàtì. ẹ̀yin ẹ́jẹ̀ǹtì yìí máa ya ìka ẹ ti ya wèrè léèyàn o. tí yóò ní bàjẹ́ gbogbo ẹ̀yin tẹ́ rí fọ́nrán ìtẹ́ pín káàkiri.